Ogbc 2 90.5 FM. ọdọọdún láàárọ̀ rógbó ọdọọdún láàárọ̀ àwùsá ọdọọdún láàárọ̀ mọ̀bì lórí àtẹ ọ̀tún lọ́jọ́ ń yọ ọdún ayọ̀ nírètí ọ̀tún lọ́dún yìí fún wa ní ìpínlẹ̀ Ògùn. mo kì í káàbọ̀ sórí ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn níléeṣẹ́ Ogbc 90.5 FM nílùú Abẹ́òkúta, níbi tá a ti ń sọ nípa ìgbésẹ̀ akin tí ìṣàkóso ìjọba gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún gbé láti túbọ̀ sọ ìpínlẹ̀ èdè ti oníléeṣẹ́ ńláńlá àti láti mú ìgbáyégbádùn àwọn ènìyàn rọrùn sí i. Olúwakẹ́mi Abdulsalam lórúkọ tèmi. Àkọ́kọ́ ètò rèé fún tọdún tuntun 2024. ẹ máa bá wa ká lọ. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún fọwọ́ sí àbádòfin ètò ìṣúná ọdún 2024 di òfin lọ́jọ́ Ẹtì tó kọjá, èyí tó jẹ́ owó ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ó lé ìdá méjìdínlọ́gbọ̀n nínú ọgọ́rùn-ún 703.028 billion naira. Lásìkò tó ń sọ̀rọ̀ lẹ́yìn tó fọwọ́ sí ètò ìṣúná náà lókè mọ̀sán Abẹ́òkúta, gómìnà Abíọ́dún ṣàpèjúwe ètò ìṣúná ọ̀hún tó pè ní onífẹsẹ̀múlẹ̀ ìdàgbàsókè tí olùdarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí ọ̀nàrẹ́bù Ọlákúnlé Olúọmọ pẹ̀lú àwọn aṣáájú nílé-ìgbìmọ̀ aṣòfin náà gbé fún un láti bọwọ́ lù ú gẹ́gẹ́ bí èyí tí ìṣàkóso rẹ̀ yóò ṣe àmúṣe rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún ìgbéga ìpínlẹ̀ Ògùn, pẹ̀lú ìtọ́ka pé ìpínlẹ̀ yìí ní ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ láti ọdún 5 sẹ́yìn tí ìṣàkóso tó wà lóde sí ìtúbọ̀ mú ìgbáyégbádùn àwọn ènìyàn lókùnkúndùn. Bẹ́ẹ̀ ni ètò ìṣúná náà yóò gbájúmọ́ títa búrújì ètò ọrọ̀ ajé jí, ìpèsè iṣẹ́, àmúgbòòrò ohun amúlùdùn àti ọrọ̀ ajé láti túbọ̀ fa àwọn olókoòwò wá sí ìpínlẹ̀ yìí nípasẹ̀ èròǹgbà iṣẹ́ yá tí ìṣàkóso ìjọba tó wà lóde gúnlé. Gómìnà dúpẹ́ lọ́wọ́ olùdarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí àti àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún fún bí wọ́n ṣe àgbéyẹ̀wò fínífíní lórí ètò ìṣúná náà tí wọ́n sì farahàn gẹ́gẹ́ bí alájùmọ̀ṣe fún ìgbéga ìpínlẹ̀ Ògùn. Ṣáájú ni olùdarí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yìí ọ̀nàrẹ́bù Ọlákúnlé Olúọmọ sọ pé ilé náà gba àbádòfin ètò ìṣúná náà lọ́wọ́ gómìnà lọ́gbọ̀n ọjọ́ oṣù kọkànlá ọdún 2023 tí wọ́n sì falẹ̀ mọ́ iṣẹ́ àgbéyẹ̀wò rẹ̀ látara ìfarajì àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kí iṣẹ́ àmúṣe ètò ìṣúná ọ̀hún lè tètè bẹ̀rẹ̀ lóṣù kìíní ọdún 2024 táwa yìí níbàámu pẹ̀lú ìlànà lágbàáyé. Gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣèlérí fáwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn pé wọn yóò jẹ àǹfààní ogunlọ́gọ̀ àwọn iṣẹ́ àkànṣe onídàgbàsókè tí ìṣàkóso rẹ̀ yóò gùn lé lọ́dún tuntun. Gómìnà Abíọ́dún ṣípayá ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ níbi àìsùn ọdún tuntun tó wáyé nínú ìjọ Cathedral Pétérù Mímọ́ Aké Abẹ́òkúta. Gómìnà Abíọ́dún ṣàlàyé pé ìṣàkóso rẹ̀ yóò gbájúmọ́ àgbékalẹ̀ àti àmúṣe àwọn ètò tí yóò mú ìdẹ̀rùn bá àwọn ènìyàn ìpínlẹ̀ yìí. Ó fi ké sí àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn láti ní ìrètí ọ̀tun lọ́dún tuntun. Láfikún pé ìṣàkóso rẹ̀ ṣe àgbékalẹ̀ àwọn ètò ìdàgbàsókè lónìrànràn lọ́dún 2023 lábẹ́ èròǹgbà iṣẹ́ yá. Bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ yìí jẹ́ àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà láti ṣe àyípadà àwọn ọkọ̀ bọ́ọ̀sì akérò tó ń lo pẹtrol àti dísù sí èyí tó ń lo afẹ́fẹ́ gáàsì bí epo ìrìnnà, tó sì ṣe àmúṣe àwọn ètò ìdẹ̀rùn àti ìtura fáwọn ará ìlú látàrí ìpèníjà ètò ọrọ̀ ajé. Gómìnà Abíọ́dún wá pè fún àtìlẹ́yìn ìṣàkóso rẹ̀ láì túbọ̀ ṣe àṣeyọrí nínú àwọn èròǹgbà rẹ̀, bó ti ṣèlérí pé ìṣàkóso tó wà lóde ní ìpínlẹ̀ yìí kò ní jẹ́ àwọn ènìyàn kulẹ̀ lórí àwọn ìlérí tó ṣe lásìkò ìdìbò. Bíṣọ́ọ̀bù ìjọ Anglican ní Dáfísì Ẹ̀gbá ẹni ọ̀wọ̀ tó tọ́ Emmanuel Adékúnlé nínú ìwàásù rẹ̀ rọ àwọn aṣáájú olóṣèlú láti ṣe àmúlò àwọn ètò tí yóò túbọ̀ nípa rere nínú ayé àwọn ènìyàn lọ́dún 2024 táwa yìí. Bẹ́ẹ̀ ló rọ àwọn ará ìlú láti ní ìrètí nínú Ọlọ́run nítorí pé ọdún tuntun kún fún ìrètí ọ̀tun. Aya gómìnà ìpínlẹ̀ Ògùn arábìnrin Bámidélé Abíọ́dún gba àwọn ìyálọ́mọ lámọ̀ràn láti máa fún àwọn ọmọ wọn lọ́mú dáradára kí ọpọlọ wọn lè jí pépé kí wọ́n sì lè wà ní ìlera tó péye. Arábìnrin Abíọ́dún sọ̀rọ̀ àmọ̀ràn yìí lásìkò tó ń kí ọmọ tuntun jòjòló tí wọ́n kọ́ bí lọ́dún tuntun ní ìpínlẹ̀ yìí nílé ìwòsàn ìjọba ìpínlẹ̀ yìí nílùú Ọ̀tà káàbọ̀ sáyé. Aya gómìnà sọ pé onírúurú èròjà aṣaralóore ló wà nínú omi ọmú fún ìdàgbàsókè àwọn ọmọ
tó sì jẹ́ aṣaralóore fáwọn ọmọ, bẹ́ẹ̀ ló ń dènà onírúurú àrùn. Bó ti ṣàfihàn ìgbáradì ìṣàkóso ìjọba láti túbọ̀ bójútó àlàáfíà àti ètò ìlera tó péye fáwọn ìyálọ́mọ àti àwọn ògùwẹrẹ ní ìpínlẹ̀ yìí. Arábìnrin Abíọ́dún fún ọmọ tuntun jòjòló náà tó jẹ́ ọmọkùnrin tí wọ́n bí ní nǹkan bíi aago 12 kọjá ìṣẹ́jú 2 lówùúrọ̀ kùtù ọjọ́ ọdún, tí ó wọn ìwọ̀n kìlógíráàmù 3 ní ẹ̀bùn owó àti ohun ìtọ́jú ọmọdé. Bẹ́ẹ̀ ló kí ìyá ọmọ tuntun náà, arábìnrin Rhoda Ochifije, kú ewu ọmọ. Aya gómìnà kò ṣàìnáwó ìfẹ́ àti ìfifúnni sáwọn ọmọ tó wà nínú wọ́ọ̀dù ìbímọ níbẹ̀ nílé ìwòsàn náà. Bó ti sọ pé ẹ̀bùn pàtàkì làwọn ọmọ jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run tó sì yẹ láti máa ṣègẹ̀ wọn. Ìyá ọmọ tuntun tí wọ́n kọ́kọ́ bí nínú ọdún yìí àti àwọn ìyálọ́mọ tó kù níbẹ̀ jùmọ̀ fẹ̀mí ìmoore hàn sí aya gómìnà arábìnrin Bámidélé Abíọ́dún fún ọwọ́ ìfẹ́ àti ẹ̀bùn tó fi ta àwọn ọmọ wọn lọ́rẹ àti ipa tó ń kó nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn. Ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn ló ń dé sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ Ogbc 90.5 FM nílùú Àbẹ́òkúta. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún gba àmì ẹ̀yẹ gómìnà tó perégedé jùlọ lọ́dún 2023 látọ̀dọ̀ ìwé ìròyìn Sun àti àmì ẹ̀yẹ ọkùnrin tó fakọyọ jùlọ ti iléeṣẹ́ ìròyìn Silverbird fọdún 2023. Àmì ẹ̀yẹ ìdánilọ́lá náà ni àwọn iléeṣẹ́ ìwé ìròyìn náà ṣe àfihàn fún gómìnà nínú ìwé tí wọ́n kọ sí lórí bí wọ́n ṣe mú gómìnà gẹ́gẹ́ bí ẹni tó perégedé jùlọ tó wẹ̀ yánkànkàn láti gba àmì ẹ̀yẹ ìdánilọ́lá wọ̀nyí fún àwọn iṣẹ́ àkànṣe onídàgbàsókè tó ń gbéṣe tó sì nípa nínú àwùjọ wa. Onírúurú àmì ẹ̀yẹ perégedé ni gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti gbà látọ̀dọ̀ àwọn àjọ àti iléeṣẹ́ ńláńlá látàrí iṣẹ́ takuntakun àti ìgbésẹ̀ àtẹ̀ tó ń gbé lẹ́ka ìdàgbàsókè ohun amáyédẹrùn àti ìdókòwò lórílẹ̀‐èdè yìí. Bákan náà ni ó ti gba àmì ẹ̀yẹ Nigeria Agricultural Award lọ́dún 2020, àmì ẹ̀yẹ Daily Independent Newspaper lọ́dún 2021, àmì ẹ̀yẹ Vanguard lọ́dún 2021, àmì ẹ̀yẹ gómìnà tó perégedé jùlọ lọ́dún 2023 àti àmì ẹ̀yẹ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó mú ìdàgbàsókè bá ìdásílẹ̀ àwọn iléeṣẹ́ ńláńlá pẹ̀lú ọ̀kanòjọ̀kan àwọn àmì ẹ̀yẹ ìdánilá fún ìgbésẹ̀ akin tó ń gbé lórí àgbékalẹ̀ àwọn iṣẹ́ àkànṣe onídàgbàsókè ní ìpínlẹ̀ Ògùn. Àwọn gómìnà láwọn ìpínlẹ̀ lápá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè yìí pinnu àgbékalẹ̀ ìgbìmọ̀ alájùmọ̀ṣe kan láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí Akérédolú láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún gómìnà ìpínlẹ̀ Ondo tó dolóògbé arákùnrin Rotimi Akérédolú. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún sọ̀rọ̀ yìí lásìkò àbẹ̀wò ìbánikẹ́dùn sílé mọ̀lẹ́bí Akérédolú nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun aṣòfin àgbà Adémọ́lá Adélékè, gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Bíọ́dún Oyèbánjí àti igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Báyọ̀ Lawal tó ṣojú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé. Lásìkò tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn ẹlẹgbẹ́ rẹ̀, gómìnà Abíọ́dún ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí ẹni tó ṣe gbáralé, onígboyà tí kì í pe dúdú ní funfun bó ti wù kó rí, tó léwájú nínú ìpè fún aláṣẹ láti ẹkùn gúúsù, bẹ́ẹ̀ ló ṣiṣẹ́ fún àṣeyọrí rẹ̀. Gómìnà Abíọ́dún kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí gómìnà tó dolóògbé ọ̀hún. Ó ti sọ pé àwọn gómìnà lápá ìwọ̀ oòrùn gúúsù yóò kópa nínú ètò táwọn ẹbí bá ní fún ètò ìsìnkú olóògbé náà. Bẹ́ẹ̀ ló gbàdúrà kí Ọlọ́run fún ìyàwó, àwọn ọmọ àti ẹbí pẹ̀lú àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo ní ọkàn akin láti gba àdánù náà. Ọdún ájìnà síra o. Òréré kì í jìn kó má ní ìpẹ̀kun. Ẹ jẹ́ kí a pàdé lọ́jọ́ mẹ́jọ fún ọ̀tún ètò ìgbéga ìpínlẹ̀ Ògùn tó dé sétí ìgbọ̀yín láti iléeṣẹ́ Ogbc 90.5 FM nílùú Àbẹ́òkúta, níbi tá a ti máa ń sọ nípa akitiyan ìṣàkóso ìjọba tí gómìnà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún níwájú ní ìpínlẹ̀ Ògùn. Lórúkọ Fẹ́mi Oríoyè, Bíọ́dún Fáṣọlá, Waheed Ògúnjọbí àti Bùkọ́lá Ọlátúnjí
lèmi Olúwakẹ́mi Abdulsalam ń dágbére pé ire lójú owó rí ire lójú wa yóò máa rí. Ìgbéga ìpínlẹ̀ Ògùn àjọṣe gbogbo wa ni.